ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo ètò ti tò lórí ìgbésẹ̀ pínpín owó tó tó bílíọ̀nù 3.5 náírà fún àwọn òṣìṣẹ́-fẹ̀yìntì 1,000 tí wọ́n ti fi irun dúdú ṣiṣẹ́ fún ìlọsíwájú ìpínlẹ̀ Èkó. Gómìnà ní àwọn òṣìṣẹ́-fẹ̀yìntì yẹ láti fún ní ẹ̀tọ́ wọn torí iyán wọn ò ṣeé kó kéré. Gómìnà Babájídé Sanwó-Olú ló fi àtẹ̀jáde yìí síta lójú òpó X rẹ̀. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé ìṣàkóso rẹ̀ ò kó iyán àwọn òṣìṣẹ́-fẹ̀yìntì kéré. Ó ní ìṣàkóso òun ti pín owó ìfẹ̀yìntì bílíọ̀nù lọ́nà 60 náírà fún àwọn òṣìṣẹ́-fẹ̀yìntì tí kò dín ní ẹgbẹ̀rún lọ́nà 17 léyìí táwọn fi ń yangàn. Gómìnà Sanwó-Olú ò ṣàìtẹ̀síwájú nípa mímọ rírì àwọn òṣìṣẹ́-fẹ̀yìntì ọ̀hún tó sì kọ orin ire kí wọ́n. Ó ní ìpele gíga tí ìpínlẹ̀ Èkó wà báyìí, iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe ni, tó sì ní ìgbáyégbádùn wọn jẹ ìṣàkóso òun lógún tóun ò sì ní tẹ́tí láti máa ṣètọ́jú wọn. Àdúrà Mọ́mi Balógun ló kó ìròyìn náà jọ. Èmi Ẹniọlá Sálíù ni mo kà fún yín lórúkọ Planet Online TV. Ẹ like, ẹ comment, kẹ́ sì tẹ̀lé wa káàkiri àwọn ìkànnì wa. Ẹ ṣeun.